You are welcome once again to this platform. We are discussing Esabod today and Ibile. Ibile, I said it today. Esabod said, ìpolówó kọ́ lòun ṣe fún Ibile. Like, you know, to everybody, they say, oh, he's actually advertising, he's trying to influence for the Ibile. The money they are sending to her is for the because she's an influencer. So, but today she said it with her mother. She's not influencing for Ibile. That they are paying her is not because of the adverts. That they are sending her to do some bad thing to people in society. And that's why I'm here today. So I want to play this. And I want governments of Canada, because a lot of people too, they are not calling a spade a spade. They are so partial. Some people I hate some people too these days because the way they are trying to, they are supporting bad people. A lot of people, they have used Esabod to destroy life. A lot of people you don't even expect. In this, even both home and abroad. Yes, both home and abroad. When I say abroad, it doesn't mean the other citizen of maybe white people. But people, some people living abroad, they are using Esabod to go after people for them. So, and when I was telling the whole world that Esabod practice terrorism and is working for terrorists, people say, oh, she want to destroy Esabod. But most of the time, when Esabod is coming to expose herself, telling the whole world that this is what she's doing, and we can also repeat after her, for you to know that we are not actually destroying, trying to blackmail her. She's a blackmailer. She blackmailer ni. Okay? Ọjọ́ tí mo dín àkàrà lórí social media yìí, àwọn olórí burúkú undertaker ilé bàbá ọmọ mi. Wọ́n Esabod ó jáde wá. Ó ní ìwọ ló ń ṣépè ńsìn. Ṣé bí ìwọ ló ṣépè? Olóhùn dín àkàrà wọn ọ̀tá ẹ̀gbà tó dẹ̀ ìyá délé kú. Ìyẹn bàbá ọmọ mi, that's my the late So, ó kú. Ìgbé ìwọ ló dín àkàrà fún. Ṣé délé mo dín àkàrà fún? Torí pé àwọn tí ó ń pa èèyàn, those who are killing people, they send Esabod. And today, mo fẹ́ sọ fún yín, Dele is from Epe, and I will tell you story. No, I'm full of story. But what happened to me, because experience is best teacher. So, ẹnìkan teacher kan ló ń gbọ́n, ẹnìkan ló ń gbọ́n wọn ta ló kọ́, ta ní ṣíṣe. My experience in life have taught me and has taken me through many channels. I've seen things so I can share my experience with you. So coming on the media, I'm not just coming because I just want to ranting or useless like Esabod. I'm not a useless person. Yes. So but anybody tó bá fẹ́ useless láyé torí mo tó ń brag mọ́ Ìbílẹ̀. Mo rí tó ń brag, sorry o. Mo jẹ́ nǹkan tó wá jáde lẹ́nu. Tó bá ń brag mọ́ Ìbílẹ̀. Tí àwọn olórí burúkú kan náà máa believe pé èèyàn kan ni. Esabod she's nothing yàtọ̀ sí kòròfo. Esabod kò rewé tà. Until tí wọ́n fún lówó láti ṣe terrorism, she's not working. She pretends to the whole world that she's a hard-working person. She's hardworking, and that's why I call attention of the world, the whole wide world. I call attention of Canada. Thank God for Canada. They stop her. They put her something when I was in Quebec. Yeah, when I report her. I call attention of America because she always go to America. Àwọn kan tó lè ti jí owó, àwọn fraudster tó máa ń jí owó. Kan your part oni part kan your nǹkan nìkan kan jí nǹkan nìkan. Then they be using Esabod to be go and be collecting those agbayawu yẹn. You understand me? So I call attention of everybody. A lot of people are not so frustrated, and the criminals, they will hate me. I don't care if the criminal hates me. You understand me? I don't want to collect anything from criminal. You understand me? So they have nothing to offer me. Okay? Because if they actually have something to offer, wọn ò ní máa ṣiṣẹ́ ìbáyé ẹnìkan jẹ́ láti máa báyé ẹnìkan jẹ́ gba nǹkan nìkan já olè ìyá olórí burúkú aṣọmọnù kan á wá jáde síta á máa lóun fẹ́ lọ máa bá wọn collect owó yẹn. You understand me? Mi ò lè kò sí nǹkan tí kò sí wọn bá fi Ọlọ́run bí ànábì fún mi èmi àti Esabod ó ti di ọ̀sán àti òru. If I forgo a lot of people on this social media, Esabod ó máa jẹ ìyàkúlọ́ mi ni gbogbo ẹni bá dẹ̀ ń support Esabod ẹlẹ́dàá ṣẹ̀dá ó máa kọlù yín ni ẹ máa jábọ̀ ẹ máa rẹ́pọ̀ ẹlẹ́dàá máa gbé yín wálẹ̀ ni kò ní bó ṣe máa rí nìyẹn o. Now Esabod confess her sin. She's saying it, and I want to play it again to the whole world to come and see. And the crazy people also that supporting Esabod, ipe ya wèrè ni. Number one, Esabod ya bàbá ọmọ ẹ̀, ó fi ya ó jẹ́ ó ya ìyàkuyà láyé. Bàbá ọmọ tèmi, àwọn tó pa
ó ti lọ sinmi kò sẹ́ni tí ò ní kú láyé ṣó ti yé yín but ẹ jẹ́ n sọ fún yín mo dá nílé mo dá níta ẹni bá dìtẹ̀ mọ́ mi nìkan ló máa ṣorí burúkú òtítọ́ ni mo gbé dání mi ò gbé wèrè dání mi ò dẹ̀ ń ṣe olóṣì mi ò ń ṣe alábòsí ṣó ti yé yín mo dẹ̀ tún sọ ni mi ò tí ò bá jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ tí mo ti bẹ̀ wọ́n títí wọn gbọ́ mi ní èmi kò ní dẹni tó kàn máa sọ̀rọ̀ lórí Facebook mo lè ṣe eré lórí Facebook kí n ṣe other things but pé mo wá di ẹni tó ń sọ̀rọ̀ to exposing some people is what people have done to me okay so Esabod today we are going to expose her. She came out and she was cursing anytime tí máa sọ fáwọn èèyàn tí máa ń cursing bí some people be in the system of Canada they say they are not cursing o they are not cursing what of Esabod that is cursing and a lot of people also in this system of Canada they curse. And I'm not cursing Canada. I'm not cursing any country. I'm cursing people who are disturbing me, who want to continue to disturb me and my daughter. So that is it. I want to play this because when somebody is doing her own, nobody doing anything to her. Mo ní tó gbé korofo ogun ó gbé ìkarahun ìgbín jáde ó fi ṣe pé ó ní ogun karahun ìgbín yẹn lọ́wọ́ ní ó fi gbé lẹ́kan tó rìn wọgbó lọ nílùú Nàìjíríà ní ó lè fi gbé ní ó lè fi wá jáde ó gbé ó lóun náà ń sọ pé òun lóògùn nìyẹn tó bá ní ogun kò lè gbé lẹ́kan second born ẹ̀ tó jẹ́ lẹ́kan kò lè fi gbé jáde níbi tó ti rìn wọgbó lọ lára àwọn èèyàn tó máa sọ pé ọmọ òun rìn wọgbó òun ni Esabod wà àwọn ọmọ èèyàn tó bá kú àṣepọ̀ mọ̀ ń kú o ibi tó kú sí rèé ó máa ń ṣẹlẹ̀ casualty àwọn misfortune happen to many people ọlọ́run níjó ṣẹlẹ̀ sí wa ìwọ tó sọ pé bye bye yẹn ṣé mo pè é síbi tẹ́lẹ̀ ni misfortune happen but ọlọ́run ẹlẹ́dàá kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí mi kò dẹ̀ ní jẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mọ̀ tó bá fẹ́ mi fẹ́ rí ṣùgbọ́n mi ò fi yọ àwọn tó ṣẹlẹ̀ sí gangan but Esabod yìí torí n tó ṣe ní ọjọ́ tí bàbá ọmọ mi kú yìí kó tó di pé kú ni wọ́n ti sọ lórí social media ní wọ́n announce ẹ̀ mo sọ pẹ̀lẹ́nu mi ni wọ́n announce ẹ̀ lẹ́yìn tó kú tán gbogbo wọn gbé ẹ máa jà kú ni gbogbo yín pátá lẹ ti parọ́ mọ́ mi lórí social media yìí ẹ máa jà kú ni èyí tó ń sọ pé wọ́n bá gbé nǹkan sọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan máa ń dàrú ó máa dàrú fún yín náà ni gbogbo ẹni tó bá ti sọ pé tèmi o ọ̀rọ̀ tí mo sọ lórí social media tó pé tòótọ́ ni mo sọ ọ̀rọ̀ ní orí social media mi sọ pé ọlọ́run ni mi o nínú 100 kìíní mi mo gba 90% lórí ọ̀rọ̀ tí mo sọ èmi dẹ̀ lẹ́ máa lẹ́mi ni mo kúrò èmi ni mo dẹ̀ jẹ̀bi ọlọ́run máa dàgbò yín lẹ̀ bí ẹ̀ ní sinmi bí èdè ayé yóò ṣe lè jẹ́ ìkan mọ́ èdè ayé yìí bó ṣe pọ̀ tó yìí kò lè jẹ́ ìkan mọ́ láyé èdè yín ò ní jọ mọ́ tẹ́ máa fi lọ bá ọlọ́run láyé tẹ́ máa fi lọ bá ọlọ́run tẹ́ máa fi sílẹ̀ ilẹ̀ ọlọ́run tẹ́ máa fi sílẹ̀ ọlọ́ra ilẹ̀ ọlọ́run tẹ́ máa fi ṣíwò ní èdè yín kò ní jẹ́ ìkan mọ́ láyé kò ṣe tí pé ọlọ́run dàwọn níbi tó gbé kọ́lé ìṣọ́ bábélì nìkan èdè ayé yìí so far tí èdè ayé àti èdè ayé yìí nìkan kò jẹ́ ìkan kò sí single person kan nínú gbogbo àgbáyé tó sọ pé òun gbọ́ gbogbo èdè àgbáyé nítorí bẹ́ẹ̀ èdè yín ò ní yé ènìyàn ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí àárín yín kó tòrò èdè àìyedè ìjà àjàkú kẹ́ẹ̀ṣọ́ rẹ̀ fúnra ní ẹ máa jà tẹ́ máa fi kú ẹ fọmọ jagun ẹ fara yín jagun ẹ parẹ́ sógun gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ pé èmi lẹ jogun mọ́ ní orí social media yìí ẹ máa parẹ́ sógun ẹ lógun ẹ̀ nídé èmi kẹ̀dẹ̀rẹ́ Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ ọmọ ajagun náà mo máa jagun náà wọ́n pa à ń tètè lọ sí ojú ogun we can come late but let me tell you ìran bàbá ńlá mi mo fi jọ ajagun náà ni wọ́n àwìn mọ́ bá jagun ọlọ́run máa bá mi ṣe ogun náà kí n tó lọ sójú ogun yẹn àti ṣíwájú mi ń bẹ̀ á wà níwájú á wà lẹ́yìn ajagun ṣẹ́gun òde ọ̀run àti tinú ayé yóò jà fún mi yóò sì ṣe ogun náà fún mi so ogun tí ọlọ́run ti ṣe ni so Esabod ó lè ní ó ṣe pẹ̀lú àwọn terrorist kò ṣe rọ́ ó ń pa èèyàn ní orí social media ní Esabod ti máa clear ló máa sọ pé ẹni báyìí bá wọn fẹ́ pa wọ́n á dẹ̀ pa ní Nàìjíríà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí Esabod dá ẹjọ́ ikú àwọn àgbàlagbà àti ọmọdé àtọkùnrin àtobìnrin ó dá tó bá jẹ́ pé owó bá ti jáde ńbẹ̀ ẹnibọ̀ tó wá wù kàn pa káṣà ti fún lówó ni bọ̀ tó bá ti jẹ́ pé owó ò jáde ńbẹ̀ ló máa di activist wèrè òsínwín olórí burúkú kan now let's play it. I saw this video. What could you? To recommend to you that is
but oh, mama, you read me, you so give. Go see her. The battle line is strong. My boy. Maybe you for letter lawyer. You for letter lawyer. The only evidence is nothing. No, okay. Lawyer kìíní tó lòwò fọ́ fún yẹn actually ó ń fọ́ fún ọjọ́ tó kọ́kọ́ gbé lọ sí court ní orí social media yìí tó kọ́kọ́ sue ẹ̀ sí court ó ń sun ẹkún ni ó ń sun ẹkún báyìí tí gbogbo àgbáyé ìkúlùdí àwa dá owó fún ọjọ́ tí wọ́n na ìyálà jẹ́ ẹ̀bí ẹni máa nà pa ní orí social media gbogbo everybody silent gbogbo wọ́n na ìyálà jẹ́ ẹ̀bí ẹni máa pa èmi ni mo dìde fún òsìn olórí burúkú yìí èmi ló máa dì mú lẹ́yìn ìgbà náà tí wọ́n pa bàbá ọmọ mi ó mú bàbá ọmọ mi ó ṣe òkú ẹ̀ chaka tí bíbáyìí ikú burúkú ló máa pa gbogbo yín dànù gbogbo ẹ̀yin bá support Esabod àwọn ìkorò tó ti fi jó àwọn èèyàn nínú ilé wọn Esabod dẹ̀ máa support wọn wọ́n máa fi jó yín ara ilé mi gan tó bá pẹ̀lú àbára ilé bàbá ọmọ mi gan tó bá pẹ̀lú tó bá fẹ́ ṣe òfò ọmọ ó máa kó lábẹ́ Esabod ni ìwọ kan tó bá rò pé o fara sin àwọn kan nínú àwọn ẹbí bàbá ọmọ mi tó bá rò pé o fi ara sin torí pé àwọn tó ń sponsor Esabod majority of them too wọ́n ní ṣe pẹ̀lú ẹ̀pẹ́ torí ìbílẹ̀ sí ilẹ̀ tó ń polówó yẹn gbogbo ilẹ̀ ẹ̀pẹ́ pátápátá òun ló polówó ẹ̀ tó dẹ̀ mọ̀ pé majority wọ́n gbà wọ́n jí wọ́n gbé ni àwọn olórí burúkú olóòórùn kan tán bá ta gbogbo dúkìá bàbá ìyálàyà wọn tó bá ti fún wọn kọ́bọ̀kọ́bọ̀ they are going to support them. I don't give a damn. I don't support evil. Ẹni tí ó bá fẹ́ ṣe òfò láyé in tó mọwọ́ tó mẹsẹ̀ tó jẹ́ ìrúwó tó má dìlé ẹ lórí tí ò fẹ́ kọ́ dẹ̀ ìrúwó lé lórí you stop your bullshit. Ẹnikẹ́ni tó bá tún parọ́ mọ́ mi máa jẹ àkàrà yín mo sọ Esabod bá jáde kẹ́ tẹ̀lé Esabod kẹ́ máa lẹ́ máa two step I have nothing to offer me. Gbogbo yín pátá tẹ́ bá ṣe ṣòṣìṣẹ́ yóò bí olórí burúkú yẹn èmi ni mo ṣe dáadáa fún yín ẹ ṣe dáadáa fún èmi. Ẹ jẹ́ play only the battle line has just been thrown between òun àti ìbílẹ̀. Ó sọ nísìn nínú fídíò yìí ó sọ fún gbogbo àgbáyé pé ìbílẹ̀ nǹkan kì í ṣe ilẹ̀ ló wá polówó lọ́dọ̀ òun ipò ń bẹ̀ òun níṣẹ́ dé tòrótòrò ni iṣẹ́ wo nìyẹn ipò ń bẹ̀ òun bóyá kóun lọ pa yín kó máa go after people ó dárúkọ ó ní ẹnìkan Muiz ó ṣàdárúkọ wọn ó lóun ní a lot of voice notes àní gbogbo ayé tèmi bá wá ń sọ fún yín ní orí social media yìí wípé àwọn èèyàn ò polówó ọjà lọ́dọ̀ Esabod wọ́n kàn bẹ̀ ní iṣẹ́ òṣì ni. Ó ti fẹ́ bà fídíò mi jẹ́. Eyín tí ajá fi ń bọ́mọ ìṣeré ló fi máa ń gé jẹ ẹnikẹ́ni tó bá tún parọ́ mọ́ mi tó bá tún gbé ọ̀rọ̀ mi káàkiri ní tí mi ò ṣe ní tí bá ṣe tó bá ní mo ṣe mo máa rẹ́rìn ni I will love it ipe ẹ̀rí mi bọ̀ ní tí mi ò bá ṣe ẹni bá ń parọ́ ẹ̀ mọ́ mi àwọn àti káfẹ́ aṣọ lè tẹ̀ ikú òjijì ló máa gbé gbogbo nípa ẹ̀ ní jèrè láyé ẹni tó bá ní kébì ṣiṣẹ́ kí n má jèrè gbogbo iṣẹ́ rere tí mo ṣe láyé ẹni bá ní má jèrè ò ní jèrè mọ́ láyé tó bá jẹ́ ó máa kúrò mọ́ lọ́wọ́ àbí kó bọ́sọ̀ lọ́wọ́ ẹ̀ má ta sí mi ó ti yé life ní nǹkan tó bá ti fún mi padà ní máa fún ẹ tó bá fún mi ní adùn máa fún ẹ ládùn padà tó bá ṣe love máa show times 10 ẹ fún ẹ give me one I give you 20 but you give me one of bad thing tó máa fún mi tẹ́lẹ̀ yẹn I give you 1,000 of it back bẹ́ẹ̀ ni both physically and spiritually ni mo sọ èmi ò ní gbé ìgbín jáde mi ò lóò ìgbín tí mo bá gbé àdúrà mi lórí ìgbòho tí bá fẹ́ wá sórí media tí mi bá jáde ni máa ń wọṣọ mi ń wọṣọ o every time mo lè gbàdúrà ìwòwò ní bọ́lọ́run ṣe dá mi ní máa pe Ọlọ́run lórí ẹ̀ mi nílò candle mi nílò anything ẹnu mi ni máa béèrè àti omijé ojú mi ni máa fi béèrè lọ́wọ́ Ọlọ́run àti ire tí bá ti ṣe tí Ọlọ́run rí tí mi ò tẹ̀ fẹ́ anybody rí. So let's play this gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú family mi náà bàbá ọmọ mi is my family ọmọ mi very dear to me tó bá darapọ̀ mọ́ Esabod lórí social media àbí tó fara sin ẹnikẹ́ni
nínú àwọn tó ṣe blog tó dẹ̀ jẹ́ pé ìkà ni wọ́n ṣe yẹ lórí social media láti lè wage ball against mi àbọ̀mọ́ mi ikú òjijì tó máa gbé pa tó bá ti ń ṣe é sí kó yá tètè dẹ̀yìn ó bá dẹ̀yìn báyìí ó máa yọ sọnù bí ọ̀wọ̀ náà wò kí kádùn kó máa yọ bẹ́ẹ̀ ni mo sọ torí pé tẹ̀yìn bá wáyé ogun jà mí lè máa ṣe rere kán máa fi sán fún mi kán máa bìlí pé wọ́n ní ẹ̀mí èṣù kan ẹ̀mí tí wọ́n fi ń pa èṣù tí wọ́n fi ń pa ẹ̀mí èṣù náà fún mi yẹn pé gégùn fún wọn ó ní woe unto them cause the Satan receive the devil he will flee from you. So let's play this. Ìbílẹ̀ according to Esabod bó ṣe sọ sí pé criminal ni ìbílẹ̀. In fact láti bí ọjọ́ mẹ́ta tí mo mí pé for the past months now I have not been talking like before, like coming regularly. It's not because I don't need to talk, it's not because I don't have I need the attention and I need also my platform to be, I need to update people. But mo kàn dúpẹ́ fọ́lọ́run ni pé eventually at the end ọ̀tá gan Ọlọ́run tú àṣírí ọ̀tá ni. Ọlọ́run tó dá mi sáyé ó ń tú àṣírí ọ̀tá ni. Àṣírí àwọn ọ̀tá mi ò dẹ̀ ní bò láyé. Ẹnikẹ́ni tó bá fẹ́ bò wọ́n láṣírí pàápàá. Àfi tẹ́ni yẹn náà ò bá mọ̀ Ọlọ́run jọ̀ọ́ mo gbàdúrà kan. Ọ̀tá tó bá ń ṣe bí ọ̀rẹ́ sí mi, bàbá mi àti Ọlọ́run mi, jọ̀ọ́ jẹ́ kí n máa kórìíra ẹ̀ jẹ́ kó máa rùn sí mi bí ìgbẹ́. Gbogbo ẹnikẹ́ni ọ̀tá tó bá ń ṣe bí ọ̀rẹ́ tó ń pretend to be friends to me, that actually getting close to me to come and knock me out, to come and do evil, or that I've been doing evil, I pray, Lord, that help me, Lord, to hate them. I will not love my enemy. Love your enemy yẹn kò sínú curriculum mi kò sí mọ́. Nínú gbogbo diary mi mo ti pààyàn rẹ́. Love your enemy. I've tried it. I've tried it for be 57 years and 58 years going to 60 years. I hear me mo fi trust. Pray for them. Show love to wrong people. I'm tired of it. Simple. Look at the criminal. Number one, let me analyze this woman to you. She's very lazy. She used that shit. The apps to support people cover up me. She do nothing. When you look at inú apps, ibi tó lóun kọ chefs yẹn, kò gba shop síta. Ẹ máa rí pé the same kini tó conspire láti 10 years. Going to 10 years now, tí mo ti wà lórí social media, tí mo ti blog. Kì í ṣe wà tí mo lórí social media, but tí mo ti blog go. Bó ṣe tó kẹyẹn síbẹ̀ ló wà. Ike tó wà nínú ìkẹyẹn ló wà ńbẹ̀ látọdún tó ti wà ńbẹ̀. Téèyàn bá ń ta ọjà tó bá tà lọ́dún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tí ó bá tà nígbà tó máa refill gbogbo ẹ̀ bó ṣe tó síbẹ̀ nìyẹn. Just to disguise, just to cover up, to tell people that she's actually working, so that she'll be using, she have the account, business account, she'll be using the account, the business account to collect fraud money, to do evil, to cover up with the share that she's not selling anything. I mean, Nigeria, that's what they used to do. They cover up their face, they open some nonsense thing, using that to pretend that, to tell the world that that's what is actually fetching their money. That's not what's fetching their money. They use it to camouflage. If people can listen to them and study them very well, you will know what I'm saying. That we are not like, we don't hate them. We're actually exposing the evil because you know what? I was saying the truth and she's telling me that I was lying. She against me from the one because they paid her. So there's somebody like that, if I continue to expose her till Jesus come, it's not a sin. But let's listen to her. Let's listen to her. We are sorry. Mo send kini Obala se nbe. Mo ní Obala gan sọ pé kó má fi company advert publication lónìí. What? Ìwọ tó máa jáde fún yàn, ó ló send advert, ó ló send fún ìbílẹ̀ pé advert tó ń ṣe yẹn pé ó tún send pé Obala gan tún sọ, ó tún send ko ta Obala sọ pé ẹnìkan tẹ́ni ń ṣe kó má fi fracas, kó má fi support, kó má fi polówó company yẹn o. Kí ni wọ́n fi ń polówó gbogbo àwọn tó gbéṣẹ́ fún ẹ, àwọn criminal bí àjọ ọmọ gbé bẹ́ẹ̀ ni
àwọn tó ń ti accuse bí ojú ọmọ gbé àwọn baby fat bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sọ pé ó ń gbà kó ní kò lè tó ń ṣe terrorist tó lo ìbọn tó ń pa èèyàn gbogbo àwọn tó ti scam lórí social media yìí kò ń ṣe ìbílẹ̀ nìkan ló máa kọ́kọ́ gbé wá tó máa ló ń jalè wọ́n ló máa kọ́kọ́ sọ fún wa all these people tó ń polówó fún they are genuine they are legitimate they are not fraud this and that gbogbo àwọn tó ti polówó fún bíi mẹ́ta tó ìwà ní of recent láti bíi 3 to 4 years ago gbogbo pátá ni wọ́n scam lórí social media tó bá ti wá scam tán ti ṣe tán ṣe nǹkan burúkú you now be saying that wàá bá yé wọn jẹ́ lẹ́yìn tó gbowó owó tó o dẹ̀ gbà kẹ̀dẹ̀rẹ́ tán fi wá ṣe albert tó ní wọ́n fi ṣe albert lọ́dẹ̀ àbí tó ń kó fún ẹ kò ń ṣe pé o dá padà fún wọn ò dá padà fún wọn wàá máa ní o máa bójú wọn jẹ́ ni ó lè ní tó bá ti gbowó yẹn tán wà wá dà sí rough kán máa lè máa rò pé yàn gidi ni èmi detect kó tó ti pé mo dé sórí social media mo ti mọ̀ pé wèrè ni wèrè gidi àwọn tó ń tẹ̀lé náà tó love they are all crazy like you kódà àwọn tó ń pè tó máa ń pè tó máa ń rè pé ó máa rò pé ó léèyàn yẹn wọn ò gbádùn wèrè ni wọ́n I am telling you àtàwọn tó polówó terrorist ní gbogbo yín ṣe you are sponsoring terrorism ẹni tó bá lọ síbi ilẹ̀ onílẹ̀ tó gbà á tó lọ gbogbo nǹkan oníkan tó ń fa gidi gbà á ó lè terrorist ni òjò tí oṣù tó ń rọ̀ ó terrorist ni tó máa dédé gbà nǹkan oníkan tí ẹ̀kàn máa dédé gbogbo bẹ́ẹ̀ ṣe rí owó ní ànímọ́ bẹ́ẹ̀ ẹ̀kàn máa dédé bọ́ sórí ilẹ̀ nǹkan oníkan ẹ má máa gbà terrorist ni ó yá máa gbọ́ o Esabod ìbílẹ̀ yẹn ó sọ níbi báyìí pé wàá tú gbogbo àṣírí ẹ̀ olórí burúkú làwọn tó bá gbà ẹ̀ gbọ́ náà tó bá máa tú àṣírí ẹ̀ sí ṣé àṣírí tó ṣe fẹ́ tú lé ní ìgbà tó tí dókàsì ti gbà lọ́wọ́ ẹ̀ eléyìí sọ pé 21 viewer tí one person bá ń wò wá we are going to talk if one person is looking at me kí ló yẹ tó tún wá kú 21 viewer yẹn ikú ló máa pa ẹ́ ikú òjì ló máa pa Esabod olórí burúkú the terrorists. If I want to boost my page, I will boost it, but I cannot pay money to boost our jargons láti wá sórí platform. My page is going to be organic. Okay? Kò ní dá fún gbogbo yín po òfò lẹ́ṣẹ̀. For you to know that we don't care about the people watching. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Even nǹkan pé 1 million ṣé mo mẹ́ni tó wà ńbẹ̀ ni. Kàn pé 1 million ṣé mo mẹ́ni tó wà ńbẹ̀ ni. Kò ní dá fún ẹ. Esabod ó ṣí èrè kò ní dá fún ẹ. Esabod kí mo sọ fún ẹ kò ní dá fún ẹ àti gbogbo àwọn tó support kò ní dá fún yín mo sọ. Kò ní dá fún yín ni mo sọ. Olórí burúkú báyé tí ń ṣe máa bàjẹ́ nìyẹn 5,000 kẹ́ máa tọrọ owó kiri ẹ wà lórí mídíà náà ẹ máa tọrọ owó kiri ni ẹ lè bẹ́gbẹ́ pé lẹ́yìn náà bá ti gba gbogbo kádàrá yín tó ti bà kádàrá yín jẹ́ kán wá gbé kán máa fún yín ní kọ́bọ̀kọ́bọ̀ tí ò lè ra ráìsì tí ò lè rówó tí ò lè ra kúrẹ́ tí ò lè fún yín lóúnjẹ ayé yín máa wà wasted ni. Ní àwọn àdáràn ìwò tún ní ọba ńlá. Ó yá máa gbọ́. Ìwọ sọ pé èmi from grace to grass from grass to grace from grace to grass bí tí rí grace rí mo ṣe rí ni tó bá mọ nǹkan tó ń pè ní grace olórí burúkú yín from grass to grace ó mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni ṣé mo mú gbókin tó sọ̀rọ̀ ni ó rojú Esabod ni tí wọ́n bá fún ní owó bó ṣe wà yẹn báwa ṣe dúró táwa dúró tá maintain bá ṣe dúró yìí tá ìdúró báyìí ìgbà tí Esabod ń go through gbogbo trial àti trouble ẹ̀ tó ń fà wá tó ju tiẹ̀ lọ let me tell you ó rí bó ṣe rí ni ó rí bí Esabod ṣe rí ni ó dọ̀tí láti òkè dé ìsàlẹ̀ I carry big grace èèyàn owó platform kan ni from grace to grass torí majority àwọn tó wà lórí social media yìí wèrè pọ̀ ń bẹ terrorist pọ̀ gan
Only post scam. I'm not part of you. So why do you expect me to I'm not part of your bad thing. You want me to fall? You want me share politics gan. Me kiss ask anybody gan. You want me to people to come and follow me. Tí bá sọ fún yín sin bó bá dàgbà do silence. Tí mo sọ pé mo fẹ́ fún àwọn èèyàn ní 10,000 5,000. Gbogbo yín ẹ máa kún bí báyìí ni. Owó tó máa gbà ó yá gba 10,000 kó lọ kú tó ń fún yín lórí social media. Gba 10,000 kó lọ kú kó gbé ìyá àti bàbá ẹ̀ sílẹ̀. Ó ní bí ní kó má comment sí orí pé ó tún fún wọn comment níbẹ̀ ni. Orí pé ó gbé lot of nonsense náà you are also making sense. Orí pé ó ṣe ń kọ̀ọ̀kan síbẹ̀ yẹn sí. Orí pé orí ìyá ẹ̀ ti àrò pé Esabod tó ń sọ pé olórí burúkú ni. Esabod tó mi odidi ọmọ tọmọ ẹ̀ jalè tó gbé Esabod kí n tó plague ni. Esabod gbé ní ìlú Dublin for like láti ó fẹ́ pé 40 years because ti lé 40 years sísìn. Ńgbà tó gbé bẹ̀ for like 20 something years. Wọ́n sọ fún pé gbogbo ọmọ ẹ̀ kò ní gboro nínú ìlú Dublin tó ọmọ ẹ̀ mú gbó ó dẹ̀ ń jalè ó shoplift. Ta ló fi jọ ọmọ ìyá ẹ̀ ló fi jọ. Ó lè yẹn tí ọmọ ẹ̀ jà tán fi ní kó gbé kó lu Esabod ló fi jọ. Esabod is a thief. Ẹni tó bá ń jalè ó máa fraud ó máa ṣe terrorism. Esabod is doing terrorism. Is helping people gbogbo owó tó ń jí táwọn fraudster jí ní America. Ó máa bá wọn lọ jí ó máa bá wọn lọ kó á open torí ẹ̀ ló ṣe open account. Ẹ máa ní àwọn ní company tí Turkey òun ní company sí Dublin tó ní sínú ilé ó fi ń bá wọn gbowó fraud ni. Esabod she's a fraudster and anybody that is a fraudster she's a terrorist. She's not a joke. And what I'm saying today is to be exposing her to tell the whole world that what we are saying this is it. She said it, she confessed it with her mouth that òun pa èèyàn òun jẹ èèyàn the battle have been drawn lẹ́ni tó ti san 30 million fún ọdún kan tó sanwó fún ó ní kò ṣe owó Albert ló ń san fóun ó ní owó kóun lè ṣe bóyá òun gbé drug àbọ̀ òun ṣe kankan ó lóun ló wà ó ní a lot of secret wà ní ọwọ́ òun Esabod tó bá jẹ́ wọ́n lọ kọ́ sábẹ́bẹ̀ yẹn kó o lè stop mi gbogbo nǹkan tẹ́ ṣe náà ní gbẹ́ngbà ní when your secret coming out now all of you have your baba sàlẹ̀ àti ìyá sàlẹ̀ olórí burúkú that destroy Nigeria that want to destroy the whole world you bastard ọmọ àlè yín okay you believe that when you destroy the platform I won't be able to talk when I don't see people there I talk mo ti ṣe ṣáàtì ní tó yẹ pé èèyàn mẹ́ta lówó mi kò tẹ́ ń ṣe lórí YouTube bẹ́ẹ̀ ni tí gbogbo wọn dẹ̀ máa kó account wọn báyìí mi ìdẹ̀ delete ẹ̀ they ask me to delete my page so that I can get new I will not delete it okay I will not delete it because the secret that you want to cover I will not cover you because Bible said those who cover their secret their sin he said they will not prosper so if I cover Esabod and the evil deed all of you are doing it means that I will not prosper I'm prospering ó jẹ́ ń sọ òyìnbó má jẹ́ ń sọ òyìnbó sọ prosperity gangan lèmi I prosper beyond my expectation okay because level tí mo wà tẹ́lẹ̀ kọ́ ni mo wà báyìí it's not about me come and display money it's not even about money ó ti yé yín so brain mi ṣiṣẹ́ ojú tí Esabod lọ life mi by God's grace ó dá times million for ju tí Esabod lọ gbogbo tí Esabod bá display lórí social media wọ́n dá ṣe ẹni we work for our thing àwọn ò kì í ṣe òkú belete ní gbogbo èyí tẹ̀tẹ̀lé Esabod àti Esabod tí wọ́n dáwó fún lójoojúmọ́ Esabod she's a thief wọ́n dá owó fún ni tí ó bá gba donation kò lè ṣe birthday lórí social media bí ó bá gba donation gbogbo paru àti wòṣìwòṣì èyí tí Ìyá Ìbàdàn fún tó kórí burúkú bá yẹn èyí tí gbogbo àwọn èèyàn dá fún nígbà yẹn tí wọ́n rí owó Nàìjíríà jí nígbà yẹn ó mọ̀ kan wọ́n dá gbogbo ẹ̀ fún ni òkú ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún tó bá dípò kúkú wọ́n á dín àkàrà fún kó tó ọjọ́ tó kú wọ́n á ra aṣọ tó máa fi sí wọ́n á ra pọ́ sí kò lè ṣe mọ́ wọ́n ra gbogbo kan fún Esabod ni òkú ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún Esabod she's a living corpse àti ẹ̀yin tẹ́ntẹ́lẹ̀ you are crazy. Okay ní orí social media iṣẹ́ mi nìkan ni máa kọ́kọ́ ṣe ṣáàtì tí èrò kò wọ nípa ẹ̀ iṣẹ́ mi nìkan ni àti pé ní tàmí gan àwọn politician ló ń rè ní sí àwọn ló ní platform àtàwọn ọmọọṣẹ́ wọn tó bá rí àtàwọn títún díẹ̀ náà bá kó crowd fún ṣó ti tán àtàwọn tó bá ní hackers and I don't want that I don't want to create impression to be telling you they love you kó máa jẹ ẹrun ajẹnirun tó bá pé platform ẹ báyìí gbogbo ọmọ ṣe ń lọ káàkiri wọn ń tọrọ owó ni
tẹ́ bá fẹ́ dúró sábẹ́ èèyàn ẹni tí ò ní grace ògo ẹ ti jábọ́ gbogbo yín tẹ́ sábẹ́ ògo yín ti tán bírú ẹ tó bá ti lọ ń support Esabod pípé kí wọ́n lè kó jẹ́ ilé moṣú kó má kọ́lé kó má ralẹ̀ owó ò ní tó ogún bàbá àgbọ̀dún ìyá ló máa fẹ́ rojúmọ́ kò ní tó ní kò tó kò lá bẹ́ẹ̀ ni ewé ata gbogbo wọn bó ṣe máa rí nìyẹn kò sẹ́ni tó tẹ̀lé Esabod tó tẹ́ síbẹ̀ tí káyé ẹ̀ máa dín kó máa dín wọ́n máa ń sọ bàbá nù sọ̀yá nù sọ gbogbo wọn nù nǹkan burúkú máa ń ṣẹlẹ̀ sí wọn ni go and check it ó wà ní history kò ń ṣe pé irọ́ kó ṣánkú lójijì èyí tó ń blọ́ọ̀gì fún níjọ́ yẹn tó pè ní Akínwùmí ní Nàìjíríà ló ti ṣọ́ lójijì ni wọ́n ní ikú yóò ní notify wọn pé ṣọ́mọ pé lẹ́rù mi tó bá tiẹ̀ síkì àwọn kan máa dédé ṣọ́kú gbàmù ni á dẹ̀ máa kọ́ bẹ̀ lórí ibẹ̀ yẹn ó ń fi ayé yín jẹ wòṣìwòṣì alára ṣíṣá ìyátá rẹ̀ ṣá bẹ́rí ọgbìn mù tẹ́tẹ̀ mo à ń gbàdúrà nísìnyí nǹkan tó jáde sí gbòòrò sí a máa gbàdúrà nípa ọ̀bọ we pray against rats asín eku àtòkété we are going to pray against àwọn animals wo la máa pray because àwọn ẹranko àìsàn tó wà ń gbòòrò sí ẹranko ló ń kó wá àtàwọn ẹyẹ òkùnkùn ó ti yé yín orí ẹ burú lẹ́ẹ̀kan kú wọn ọ̀rọ̀ òkú ẹ̀ lẹ́ẹ̀kan kú wọn ọ̀rí òkú lẹ́ẹ̀kan bàbá lẹ́ẹ̀kan ó tún wà ní Ìbàdàn ó ń fi igi rìn ní ó ń ya ipò ní ìlú ní ayé tàwa yìí pò ní bàbá lẹ́ẹ̀kan ló fi ń yàgbẹ́ pò àti igi ló lò mẹ̀kútúrú mẹ̀káàfò ní bàbá lẹ́ẹ̀kan Esabod ó ní mental problem tó fi mental gbàwé ó wà nílùú òyìnbó for 20 something years until tó join terrorism group tó ń pa èèyàn dànù ní Nàìjíríà tó ń jalè àti tó lọ ń kówó ní Amẹ́ríkà ló torí owó ayé Esabod ò dáa kò kéwú kò kàwé wọ́n pa láàrú ó tún dúró àti gbogbo àwọn tó ń tẹ̀lé olórí burúkú ni wọ́n àwọn tó tẹ̀lé Esabod tí kókó bá pẹ́ pín ogún wọn ò ní pín ogún fún wọn ilé moṣú ni wọ́n ya ilé moṣú wọn ò lọ́kọ wọn ò ní boyfriend wọn ò dẹ̀ dàgbà wọn ò kọ́lé wọn ò ralẹ̀ olóṣì olórí burúkú ó yá jẹ́ àplé kìíní Esabod àbórí ẹ̀ dàrú níṣẹ́ tó pé mo dákẹ́ fẹ́ láti jọ ẹ̀ àwọn òṣì èrè mo bí sì ni o. máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kí ṣọ̀gá ló wà pa kí n tó pa wọ́n pọ̀ kankan. ok ṣẹ́gbọ́n ó ní òun máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kì í ṣe ilẹ̀ ló wá polówó lọ́dọ̀ òun ṣẹ́tìrí criminal talajẹ́ ń pakuru mọ́ talajẹ́ ń pakuru mọ́ talẹ́lẹ́wọ̀n ń pakuru mọ́ ìwọ tá a forúkọ sí ọ̀dọ̀ àwọn immigration bíbà àti kìíní àwọn kìíní bíbà tí wọ́n fi stop sí orúkọ wèrè ẹ ìwọ òsínwín lásán lásán wọ́n ń investigate ẹni ó ti jẹ́ wọn mọ́ ní oyún ó ti yẹ olórí burúkú oore ó yá ṣẹ́tìrí face criminal nìyẹn ta ló ń pakuru mọ́. Ó máa sọ fún àwọn òbẹ̀rù lẹ́tà ẹgbẹ́ lẹ́tà fún bóyá ó máa rówó ṣe Amẹ́ríkà tó lọ ní ẹnijọ́ mẹ́ta yìí owó ike náà fi ra tíkẹ́ẹ̀tì fún orí social media ló ti ń tọrọ owó ẹ wá ṣe kinní kan ẹ wá ṣe gbẹ ẹ wá ṣàwò owó orí social media náà ti ń tọrọ owó fún náà ti ń tọrọ owó gbogbo pàrùpàrù bá golo ṣé téèyàn bá ra góòlù ẹ máa gbọ́ tí ìbàjẹ́ pẹ̀yìn kan wà tẹ́ ya wèrè ó dé Amẹ́ríkà ó ní góòlù ń lélẹ̀ ṣé gbogbo ẹni tó bá ra góòlù kò ní nǹkan tó máa ń pààkì góòlù sí lẹ́ni I will show you máa polówó góòlù máa kó góòlù máa polówó góòlù sórí bíbá fún ẹ gbogbo Dubai ni for years mo dẹ̀ máa ń lọ sí Dubai I've been to Dubai many times lẹ́yìn tí mo kúrò ní Dubai ó gbọ́ akó ṣé tí wọ́n kò ní tó bá ra góòlù ó ní receipt ó ní certificate ó dẹ̀ ní boss tó máa fi góòlù sí wọ́n ń pààkì góòlù just anyhow Esabod mo rí torí wọ́n mọ̀ pé góòlù ń gbà mí ó lè wà flexible tó bá jẹ́ original gold ó lè kàn bó ṣe máa ń kó papọ̀ yẹn tó máa dún wòrowòrowòro tó bá jẹ́ góòlù ní wèrè lẹ́yọ tó bá jẹ́ góòlù ní kò ní rí bẹ́ẹ̀ ó lè kàn torí àwọn tó bá ra gangan tó bá gbé gan wọ́n máa gbé with care ni kó má bàa prison kó má bàa ní crash kó má bàa ní nǹkankan àwa kó parowóróró nǹkan tó ń ta $1 tó jọ góòlù tó ń dún bí góòlù a kó yẹn sínú kiri fún yín a máa lóun ra góòlù bó ṣe rí a máa tàn yín kẹ́ bá lè tẹ̀lé kẹ́ bá lè máa rí pé èèyàn mélòó ló ti help nínú yín gbogbo àwọn old receipt tó ti fún àwọn èèyàn lówó tipẹ́ ló bá máa sẹ́ẹ̀lì síta olórí burúkú olóṣì ó yá máa sọ̀rọ̀ lọ
ó ní ó máa fi kíní kan knock ẹ̀ ní court olórí burúkú a criminal why tó fi jẹ́ pé every time tó bá ti gbé ọjà wá sọ́dọ̀ tó bá ti gbé wọn bá ṣe nǹkan kan tí kíní yẹn contract yẹn bá stop you turn it to fight nígbà tí PS wá ìgbà tí kí lórúkọ ti bẹ̀rẹ̀ náà wá gbogbo wọn pátá ni wọ́n ń jà lóní wọ́n jà lóde gbogbo owó tó gbà lọ́wọ́ owó ṣe dá padà pé okay o I don't want to have money from the fraudster I don't want to have money with the bad people or from the bad people this is your money I refund it tí wọ́n bá bí ìyá ẹ̀rẹ̀ Esabod gbé owó yẹn kó lọ kó síta kó sọ padà olórí burúkú bàbá ìyá àsàlẹ̀ àwọn ọmọ olè ìwọ tó wá sórí platform lórí pé mi block ẹ̀ náà iṣẹ́ tó gbà tó máa kú lé lórí nìyẹn o ò lè rọ́mọ tèmi kó máa sákiri lórí social media o lè rí torí wọ́n wà responsible wọ́n ṣe olórí burúkú ẹ̀yin low life family low lifer ayé ọmọ tí ò ní life kò ní hope kò ní life tẹ́ bá ní hope tẹ́ bá ní life ẹni máa sákiri lórí social media tẹ́ sábọ̀ máa promise yín kí ló fẹ́ promise yín wọ́rọ̀wọ́rọ̀ ló kó dání wà láìtàláì kò sí góòlù nínú ẹ̀ ó jọ góòlù tí bọ̀bọ̀ lady kan báyìí máa ń tà nàìjíríà ló kó dání ló máa rà lórí AliExpress tó máa pè fún yín góòlù lélẹ̀ ó lè jẹ́ góòlù náà ni ó máa ń wá máa kó bẹ́ẹ̀ yẹn kiri ẹ̀yin ọ̀dẹ̀ olórí burúkú èèyàn ẹ̀yin ọmọ kò rọ́ lárí ọmọ kò ṣiṣẹ́ rí ni. ó yá listen máa sọ̀rọ̀ lọ ó ti wà wojú ẹ̀ bó ṣe wà sad ẹ bójú ẹ̀ ṣe wú gbogbo omi ló lé sí lójú yẹn ẹni tó ní wọ́n fún lówó tó lòun lówó olówó wo lórí tójú ẹ̀ yọ bí ojú ọ̀pọ̀lọ́ yẹn olówó wo lórí tójú ẹ̀ yọ bí ojú ọ̀pọ̀lọ́ àfolówó ná olówó ẹ̀jẹ̀ olówó àpàyàn ó nìkan ló máa rí. ọba ńlá ṣe ń gbà yẹn mo ní ọba ńlá gan sọ yìí pé kó má fi kọ́mpínì ní harvard kó pé kí n ṣe òun lónìí ó wá dà ó ní àmà wà dáràn ìwò tún ní ọba ńlá. gbogbo èèyàn ní sọ̀nẹ́ mi sọ fún ẹ ń gbà yẹn tó bá máa pe gbogbo wọn ní sọ̀nẹ́ ṣé ìyá ẹgbẹ́ òmòye ọmọ tó bí ni ìyá ẹgbẹ́ kò mòye ọmọ tó bí ṣé ìbílẹ̀ tó pè yẹn ṣó jọ lẹ́ẹ̀kan lójú ẹ̀ ṣó lè jẹ́ lẹ́ẹ̀kan ni ní ìbílẹ̀ tó bá máa pè ní ìbílẹ̀ tó bá máa pè ń sàn tí ò ní lọ rapò tí ò ní lè lọ wá water system ṣe fún bàbá ẹ̀ nìbàdàn tí ò ní lè tọ́jú bàbá ẹ̀ ń bẹ̀ yẹn ọmọ àlè ṣó rẹ pé tó bá jẹ́ ìsọ̀nù ẹni olórí burúkú tó bímọ olórí burúkú ó máa pe àwọn èèyàn kan tó bá tiẹ̀ ti lọ jalè àbí tó ṣe kankan á máa pè wọ́n sàn eléyìí sàn òun wọ́n pọ́n ilé wọ́n pọ́n kú ẹ̀lé wọ́n lọ fọ̀ ṣe ẹ̀ sànù nígbà tí ìyẹn náà ò fẹ́ rìn lọ kó dàbí ìdílé kan tí wọ́n rókù ẹ̀ tó ráyè ẹ̀ téèyàn bá kú ṣe wọ́n jẹ wọ́n mọ bí tán sí wọn ò rókù lẹ́kan wọn ò ráyè lẹ́kan ṣáàná tí yẹn lẹ́yìn fẹ́ tẹ́rí sí gbogbo ọkùnrin tó bí láyé tó fẹ́ láyé kò sí kankan tó máa ń tẹ̀síwájú wọn ò ní kọ́lé wọn ò ní ralẹ̀ wọn ò ké wọn ò ní páàsì tó bá mọ̀ wọn ayé wọn máa ń reduce ni àwọn ọmọ yẹn káyé reduce ayé ẹ̀ máa ń increase ni àbí tó bá sọ wá nù lákàn máa sọ pé you know kò mọ̀yàn rí kẹ́niyẹn ralẹ̀ tó bá ralẹ̀ gan máa tà ní àná tí orí ẹ̀ máa ń pa ògo jẹ́ ó máa ń pa òbò ó sọ fúnra rẹ̀ ó lóbò òun máa ń pa obìnrin ó pa ọkùnrin òbò tó bá ti ń pa obìnrin àbí tó ló ń pa ọkùnrin tó ló ń ba yọ ọkùnrin jẹ́ yẹn ọmọ aládùbáríkà ò lè tibẹ̀ jáde òun lọmọ tiẹ̀ náà ṣe rìn lọ. màá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kí ṣẹ̀gà yọ ọ̀pá. ìwọ tó sọ ó ní bàbá Sarah kú ó jẹ́ kí n tí bá sọ fún ẹ ní èní wọn ka wíìlì grandpa Sarah bàbá Sarah náà kẹ̀dẹ̀rẹ̀ ó wà òkè níwọ̀nba tẹ̀ ní èyí tó lò láyé ó wá ayé ó dẹ̀ ráyé ṣe níwọ̀nba títí ẹ̀ gbogbo nǹkan tí bàbá Sarah ṣe láyé kó tó kú ọkọ Esabod ò ṣe ọmọ Esabod ò ṣe ọmọ mi Ṣọlá tó gbé wá sórí platform ẹ̀yẹn ó kọ́lé ó bímọ ó níyàwó ó ní investment ó ní shop ó ń ṣiṣẹ́ ó kàwé ó lọ school àṣeyàwó fún mo tún post kíní ẹ̀ síbẹ̀ yẹn kàn sọ fún wa ọjọ́ tí Esabod gbé obìnrin tó fi ọmọ fọ́kọ àbí tó sọ pé ọmọ ń graduate kò sí
tọmọ mi tó wà ń bí báyìí ó lọ sí ètò ọkọ̀ mọ́mọ́ a máa mọ́nítọ̀ ayé èèyàn nítorí pé ó fa ẹrù tiẹ̀ ó wọlé túrúrú ó mú tẹni ẹlẹ́nu ó gbé lérí bẹ́ẹ̀ yìí kan náà ṣe wà ní táyé yín máa po olúkúrú mi tó máa bàjẹ́ fún yín lórí bí ó máa bàjẹ́ fún yín kò ní pẹ́ mọ́ torí pé you always carry people's matter on your head and leave your own on the floor èmi máa ń gbé tèmi sórí ni mo dẹ̀ máa ń wà máyà aláyé bàjẹ́ ẹ̀sà bingo ìwọ tó o tiẹ̀ jẹ́ o ti fún jẹ́ ní think I go leave you ó wá ní 21 one person ti wò mí lórí social media mo dẹ̀ ṣe ṣáàtì ẹ̀ mo pẹ́ lórí ẹ̀ tó o bá sọ pé pẹ́ lórí ẹ̀ kì í ṣe pẹ́ lórí òbò mo pẹ́ lórí ẹ̀ mo tẹnu mọ́ látọdún tí mo ti bẹ̀rẹ̀ ọjọ́ tí n bá press K1 dáadáa for some time ni platform mi máa boom bó ṣe ń ṣe fún mi láti ilẹ̀ ni mo dẹ̀ continue láti máa sọ for 8 years tó bá gbọ́ pé rọ́kú ọlọ́run tó wà nínú mi kò ṣe é deceive well, either your and God ọlọ́run will move by crowd okay your crowd yẹn ìgbà míì tó bá lọ pẹ̀lú crowd tó lọ pẹ̀lú crowd tó mọ̀ nǹkan wọn ò ní jẹ́ o move fast wàá máa wà deceive mo like káwọn èèyàn show kọ́lọ̀ wọn bó ṣe show kọ́lọ̀ wọn fún mi you cannot deceive me now tí n bá dàgbàdo sílẹ̀ sí pé ẹ wá gbàjẹ́ 10,000 orí platform máa boom ni olè alátẹnujẹ aṣálẹ̀jẹ àwọn èèyàn gidi ni mo fẹ́ kí n ṣaṣálẹ̀jẹ not aṣálẹ̀jẹ people that will cobalize me that cause problem for me tí wọ́n bá pọ̀ lórí bíbá wọ́n máa gbọ́ wọ́n sọ̀rọ̀ yín nìkan wọ́n sọ̀rọ̀ kan mẹ́kan ẹ sọ sí o ẹ yóò sọ sí ní láti jọ́ ìwọ́n ti ń sọ ẹ sọ sí ní wọ́n gbé ẹjọ́ story tí ò ṣẹlẹ̀ wọ́n gbé wá ẹ̀rí ẹnìkan ló pọ̀ rẹ́ o ẹnìkan ló ṣe kíníkan o wọ́n dọ́kọ̀ lọ́kọ̀ ó wà lótẹ̀ kan ó ṣe kíníkan wọ́n máa gbẹ́jọ́ òṣì kiri ta ló ráyè orí burúkú olórí burúkú lẹ́yìn kan náà kẹ́ tó wá sórí social media ẹ tún máa dórí social media ẹ tún máa dórí orí burúkú èèyàn lèmi kí tó wá sórí social media you dey mad also mo ti kí tó dé sórí social media mo ní mo promote celebrity ọmọ yọwọ́ mi tó wà lọ́wọ́ celebrity ni o want to compare yourself with me ẹ̀yin aláyé rọtì aláyé bàjẹ́ ẹ̀yin tẹ́ ṣe títí you try ìgbé ìwé Canada o kò ní gbà o wọ́n deport ẹgbẹ́ tó lọlé ni you have tried Esabod have tried many things and God disappointed her woefully ó wà disappointed ayé ẹ̀ bàjẹ́ ojú tì í ìgbà míì tí bá jí mi bá jáde for some time ìkọ̀kọ̀ ṣe ni o wọ́n máa tag ni bóyá ara ẹ̀dá bóyá ẹsẹ̀ kìíní kan ṣe wọ́n máa sọ oríṣiríṣi because wọ́n tó wish me nìyẹn because they want you to come and be updating yourself every day me I cannot update myself every day àfi tó bá pẹ̀ mo kàn fẹ́ fi bú ẹ padà tó bá bú mi yes tó bá try láti yájú sí mi kí n try láti sọ fún ìyá ẹ̀ owó tí mo fi promote Màláíkà ní ẹ̀mejì ó kọ́ ilé ńlá méjì kò ní dá fún yàrá ìyá yín tálẹ́gbẹ́ yín wọn ò dẹ̀ dáwó yẹn fún mi ò gbowó lọ́wọ́ ẹnìkan tó jalè tó ń pa àwọn èèyàn lẹ́kún jayé I don't do that olórí burúkú yín ó yá máa sọ̀rọ̀ ọmọ àlè Ìbàdàn ó yá ní from grass to grace àbí from grace to grass okay tẹ́ ẹ bá wò mí lórí social media tí bá decide pé if I now decide if I marry today and my husband say don't go I want you to shut down your Facebook and your YouTube do you think I would do that you now be saying that okay it's because of she's from grace to grass ni olórí burúkú ni yín náà ẹni tó yẹ pé ńgbà tẹ́ wá sórí social media lẹ́sẹ̀ wá bẹ̀rẹ̀ sí make owó there's no other thing tẹ́ lè ṣe láti make owó àwọn family Wàsíù olójú dúdú ẹlẹ́nu bí ẹnu asín ó lè ìwé ilẹ̀ tó ti ẹ̀jú lọ́wọ́ mi lè gbogbo lọ́gbẹ̀jà mi ìfẹ́ wá fún ẹ mọ́ bọ̀tẹ́ni tẹ̀ tó bá ti kọ́ kí sọ̀rọ̀ ẹ máa sọ ni ìwé ilẹ̀ tó bà lọ́wọ́ mi níjẹ̀bú-Òde ó lélẹ̀ I have my paper to date ni mo bọ̀ o torí ìwé yẹn pọ̀ ń bí báyìí mo kó document yẹn jáde ìyá ẹ̀ kò ní dáa fún Esabod ó ní sórí àti gbogbo yín tẹ̀ speak fún àti wọ́n tó wá sọ́dá platform yẹn tó ń kọ̀kọ́ kúkọ ẹ máa ṣòfò tọmọtọmọ ni ìkójì ló máa gbé yín pa ìyẹn gbé wò jáde ìwọ òṣìlówó ló gbé jáde ẹnìkan tó bá ń wọ̀ bá ti sọ lórí social media yìí ìwọ òṣè ṣe yẹ pé ẹni àṣẹ tó bá ti pa níbẹ̀ yẹn pàṣẹ fún wa kọ̀ọ̀kan sọ fún wa ń sì pé president Tinubu mo pàṣẹ fún ẹ̀sìn tó yá retire resign kó
kúrò lórí ipò tó wà Nàìjíríà àbí tó bá ti lágbára pàṣẹ pé prime minister Canada ó yá fẹ́ kó kúrò ńbẹ̀ wá ló lágbára ó yá ìwọ pàṣẹ pé American president mo fẹ́ kó kúrò lórí ipò tó wà yẹn má mọ̀ kó lágbára bó ya wèrè ní Esabod ẹ̀yin olórí burúkú ọlọ́pọlọ dídú yìí èèyàn ní ewé kò lè fi tó ayé rẹ̀ ṣe wọ́n dáwó fún ni tó bá jẹ́ pé ó lóògùn kò ṣó yẹ kó jáde wá kó wá ní dìbátù ìzọ̀ nípa ìbílẹ̀ ọjọ́ tí ìbílẹ̀ máa wá tí ó kọ lẹ́tà sí ìṣègbè dédé wá náà kò ní sọ pé o ti wá náà ó tún ti lọ nìyẹn pé there is no permanent there is no permanent friend pé you can come and sójà go sójà come pé báràkì ló dé empty èmi gan wọ́n gbé ilẹ̀ fún mi wọ́n ní kí n máa polówó mo reject ẹni mo kọ́kọ́ tún reject àwọn nǹkan tó ní kí n máa polówó kọ́ máa lọ́mọ torí àwọn family in-laws mi ẹ̀ àwọn olórí burúkú kan tiẹ̀ wà ń bẹ̀ kì í ṣe gbogbo wọn ó láwọn fíù kan wọ́n máa sọ pé àwọn olòṣì aláìmoore kan wọ́n máa wí pé kò sí nǹkan tó ń rí lọ́wọ́ ẹ̀ báyìí wọ́n lè ní bàbá ọmọ mi lónìí bó tiẹ̀ jẹ́ bàbá ọmọ mi lónìí kí ló kan lé ayé yín Canada tí mo wà gan owó tó máa fún mi àti owó tí máa mẹ́kì mi àti gbogbo nǹkan tí mo ti ṣe owó bàbá ọmọ mi ni àwọn olòṣì tí wọ́n lọ́kọ ọkọ wọn ò ṣe dáadáa wọn ò ní súrà tó dáa iṣẹ́ ọwọ́ ìyá wọn ò dáa ìyá wọn ti ṣèkà láyé àwọn olóṣì Wàsíù wá ń bí ìwọ ló fẹ́ máa fèmí polẹ̀ fáwọn èèyàn ó yá wèrè ní Wàsíù mi fẹ́ wá fún ẹ mọ́ o Wàsíù mi fẹ́ wá fún ẹ mọ́ bọ̀ tó bá wá fún mi ó máa jẹ ìyà ní ìran ẹ o máa fojú ẹ gbolẹ̀ tó mọ̀ pé ọmọ ẹ tó fẹ́ lọ sí kìrìsìn mo sọ fún mo tún gbàdúrà fún ṣọ́ ara ẹ ó lè anybody me I don't you want to tax me you want to rough me I rough you mo ń bọ̀ mi ti dé sórí jẹ́ ń kọ̀wé síta kórè so ti dọ́kúmẹ́ǹtì ìwé ilẹ̀ sórí bó ṣe pọ̀ tó ẹyọ I keep my record me no dey play with my record mo ń bọ̀ jẹ́ ilẹ̀ tí wà sí gbà lọ́wọ́ mi 2 plot of land ìyá ẹ̀ ó mọ̀ wá tí mo ti ra lẹ̀ yẹn I bought it 2009 ilẹ̀ ti Jẹ̀bú-Òde yẹn about 19 years ago kí ni èjì Esabod oníròòṣì yẹn gbogbo àtòhùn lọ sí Nàìjíríà kí ló rí rà ń bẹ kí ló rí ṣe ọtí tó mẹ̀rẹ̀ sí dáwó fún w ò gbé ọtí tó purọ́ pórí òun yí wọn tó fún ní ìwé w ó purọ́ fáwọn ará w pé òun ya wèrè kan tó fún ní ìwé ni I don't need to lie here before I got my things I don't need to lie before my life gets settled. máa sọ pé from grass to grace táyé ta ni ẹ̀yin lè fẹ́ kúrò láti inú ògo lọ sínú òfò nìyẹn whatever you wish me will be your portion. mi ti ìrówó rí láyé mi ṣéǹjì ni gbogbo owó tí mo gbogbo nǹkan pẹ́pẹ́pẹ́ yẹn tí bá dẹ̀ ti rí ṣéǹjì yẹn máa make sure pé mo put smile sójú àwọn èèyàn mo dẹ̀ try láti ṣe nǹkan nínú ẹ̀ mi ìrówó rí àwọn tó rówó rí ni wọ́n sọ pé wọ́n kó wọn ẹ̀bẹ́sù owó àwọn slim small girls wọ́n máa ní wọ́n ẹ̀bẹ́sù kíríkan trillion kíríkan billion àtọkùnrin kúkúrú àtọkùnrin gíga owó nìyẹn ṣé ń gbà yẹn máa sọ pé wọ́n rí mílíọ̀n mo rí lódìntì but mo tún dúpẹ́ fọ́lọ́run majority of you go wọ́n ṣe ti ń pariwo trillion nsìn yàrá ìyá ẹlòmíì nínú yìí kò tí ì rí 1 million lódìdí rí yàrá ìjà yín bí pé kó gba láti 35,000 yín láti 8,000 salary yín from owó náà ni kẹ́ ó di 70 nsìn tí ì rí 1 million lódìdí torí bẹ́ẹ̀ mi ì yájú sọ̀gá mi ẹ má yájú sọ̀gá yín kẹ́ kó sì lọ ẹni tó bá ti dà mí lólè àbí tó bá ti fún ẹ lówó rí tó tọrọ owó lọ́wọ́ mi àbí tí mo ṣe dáadáa fún ẹ rí tó bá yájú sí máa fi ẹ wọlé wà láìtàláì tí bá ṣoore fún ẹ rí tó dẹ̀ ṣoore fún mi rí tó bá yájú sí máa fi já ẹ wọlé máa tún rí ẹ fẹsọ̀ máa tún fi ẹ wọlé. mo ń bọ̀ níbi tí mo dá dé níbi tí mo jẹ́ obìnrin rere dé look at it I bought this land amóde forúkọ bàbá ọmọ mi sí ṣótìrí. ilẹ̀ tí wà sí gbà nìyí ṣẹ́tìrí tó wà ní sẹ́yìkò elénọ́tà ilẹ̀ yìí close o ilé bàbá ṣùbòmí tó kú tó ní báǹkì yẹn ní Ọbalẹ́ndé ibi tí ilẹ̀ wà ní 2 plot of land ṣẹ́ni tí ò ní vision máa ń ra 2 plot of land ṣó máa ń ra lẹ̀ káàkiri ni I got 4 land in Ìjẹ̀bú-Òde and they collected it mo move on gbàtí mo dẹ́nsì wọ́n ti jí bẹ́ẹ̀sì wọ́n jí mọ́tò oríṣiríṣi nǹkan tó ti jí lọ́wọ́ mi I move on màá dìde but ní jíjọ́ kan tí mo dé ò lè jí nǹkan mi mọ́ ẹni bá dẹ̀ jí yẹn tí bá ní mo fi ẹlẹ̀ màá máa fi ẹ paṣáyó ọjọ́ tó rìn bá tanná lẹ̀ ní ọjọ́ tí orí mi bá tanná lẹ̀ màá fi ẹ paṣáyó orí mi ò tanná lẹ̀ ni
but eléyìí tó kàn wá bíbá tó fẹ́ distract mi òun ló jẹ́ kí n sọ mo fẹ́ sọ̀rọ̀ yẹn with calmness ni ọjọ́ tó ń bá tanná lẹ̀ tí ó bá spark máa fi ẹ́ pa ṣáyó. Who is Esabod? Esabod, she's a terrorist. Read my lips. Ó wá sọ pé òun lè wí léèyàn kò lágbára náà wọ́n ná blue black níta èmi ni mo jáde fún ìkan ní ológogoro kan tó máa jẹ́ ọmọ ẹ̀yìn tó ń pè ní moro 77 ó bá mi sọ for 7 hours lórí fóònù ló ń bẹ̀ mí pé ẹ ṣé òun ò mọ̀ pé mo lè ṣe bẹ́ẹ̀ fún èmi ló bú lọ sí kíní mo ṣẹgbẹ́ Esabod kò ń ṣọjọ́ orílẹ̀ àǹsọ̀ kan kó ṣì dànù gbogbo àwọn tó bá lọ́nà ló lé wọlé tán bá lè pa náà kò sí nǹkan tó fi ń ṣèyàn ṣóun ló dá Facebook lẹ̀ ni ta ló kọ́ṣẹ́ lábẹ́ ẹ̀ èmi ti ń sọ̀rọ̀ Facebook àwọn TV original ti gbé face mi kí tó wá sórí social media ẹ̀yin olórí burúkú tẹ̀ ní sórí ẹ máa fi diamond wé ẹbú ẹ máa fi wé kó jẹ́ ń sọ fún yín ṣe kí sọ bó ṣe jẹ́ ẹ máa fi diamond ẹ máa fi wé Brasilia ò kì í ṣe gold o ṣó ti yé ó dà pé torí pé ẹ mọ value diamond you don't know value of diamond and ruby so that's why you are comparing diamond and Brasilia bí ẹbu irú ṣéènì tí kí lorúkọ ẹ monimos ń tà kó wá máa fi compare èmi diamond lèmi àti ruby very costly. A woman of honor, dignity and decency. When I support people, Ọlọ́run go ma bá mi support ẹni. Esabod ò lè tìyàn lẹ́yìn kí ojú má tẹni yẹn. Esabod ò lè gbé wọn lè polówó lọ́dọ̀ ẹ̀ káyé má padà bàjẹ́ kó má padà rá padà sí burúkú. Tó bá ti pẹ́ ni ẹ fẹ́ rá padà síbi tó ti fẹ́ ní ṣòro. A fi system tán lọ síbì kan. A máa lẹ́ni yẹn wọ́n jàgbà lọ́wọ́ òun. Kò sẹ́ni tó wá sọ́dọ̀ Esabod tó bá pé wá kò ní pé lọ. Àná tí Esabod ló ń decree èèyàn ò pé lọ́pọ̀ lórí platform mi ó mọ ní ó dà pé kí wọ́n máa ta Louis Vuitton original kó wá lọ kó China made kókó síta wọ́n tà kan ní $3,000 $4,000 wọ́n wá ń tà kan $33 bóde ló máa pọ̀ sí $3 ní of course torí pé it's cheap I'm not cheap me is cheap now. Wọ́n gbógun tì mí bẹ́ẹ̀ mo dẹ̀ ṣe ń stand ó yẹ kí n ti gbẹ́nu kúrò lọ́rọ̀ àwọn kan but tó bá proof stubborn oyin náà ló jẹ́ kọ́rọ̀ yẹn kó go wire tí gbogbo wọn fi wá rò pé wọ́n ní ṣan òun gba tí mo kọ́kọ́ sọ̀rọ̀ kéwọ̀ ní tí mo sọ̀rọ̀ gbogbo àwọn olórin àti gbogbo àwọn tó ṣèkà fún mi òun ló kọ́kọ́ gbé wọn sókè ó máa ṣe bí alágbára olórí burúkú ayé ẹ̀dẹ̀ ń bàjẹ́ sí kí ló lè ṣe ju fún ẹ ní pé kán kó pàrùpàrù fún ẹ kó ṣe pati orí burúkú tó wá yẹn kó jáyé ọmọ ẹ máyé tó lè boast of your children tẹ́lẹ̀ bá dàgbà dé stage wọ́n máa boast of àwọn ọmọ ẹ̀ ọmọ òun rẹ̀ ń ta ọmọ òun rẹ̀ níbí ọmọ òun rẹ̀ níbẹ̀ yẹn wọ́n máa boast of ara ẹ̀ wọ́n máa lo olówó olóṣì ẹ̀ èèyàn mélòó ló kó lọ sí ibi tó wà mẹ́ẹ̀ èèyàn mélòó ló ti help lọ sí Dublin lásán olóṣì játijàti ilẹ̀ yẹn rèé ilẹ̀ tí wà sí ìgbà rèé níṣẹ́ kò ṣẹ́ jírí níjẹ̀bú òde ilẹ̀ tó gbà rèé ilẹ̀ kan tó ń ṣe bí yóò fẹ́ kó original survey mi fẹ́ kọ́ rí kiri original survey cherry kì í ṣe paper o ilẹ̀ kan tí wọ́n tún discuss níbi ibi tí bàbá ọmọ mi ẹ̀mú tó ń náà ka wíìlì bàbá lẹ́nu ibi tó ń ka wíìlì bàbá dé ibi tó ń ka dé I want to make it private ọmọ mi ni wọ́n fi ṣe number 1 torí bàbá ẹ̀ ti kú but bàbá ẹ̀ number 1 àwọn kan náà lè rí pé wọ́n pa ẹnìkan wọ́n bá rí pé wọ́n fẹ́ fẹ́ nìkan sí ọmọ mi àti ọmọ yẹ délé òní number 1 orí ẹ burú sọ fún mi wíìlì tí bàbá ọkọ ẹ máa kà ìyẹn Esabod àti yálàjà gbogbo yín tó máa fi ọmọ ẹ síbẹ̀ I'm a woman of dignity and decency bàbá gan bàbá yẹn gan máa mọ̀ kó tó kú nígbà tí mo ra dividend fún ọmọ mi ní ọjọ́ náà lọ́hùn
Télera ti Banji ọmọ tó ń bí fún níta kó tó di pé mo mọ̀ ìgbà tó ń gbé dividends yẹn wá ta wà ní South Africa ó máa ṣe bàbá máa pè ní kó má pè wá mọ́ ó máa pè bá a pè délé náà ọ́fíìsì sísà princess torí gbà kan wà tó yẹ pé fóònù kan la ní àní méjì nígbà kan wà ká má jọ lo fóònù pọ̀ mọ́ fóònù kan la ní nínú ilé wa ó lè jọ̀wọ́ mi ló máa wà ńgbà tó wá pé ó lè jọ̀wọ́ ẹ̀ ló máa wà ńgbà tó pé gbé fóònù fún princess wọ́n ti gbé dividend iye mi wá torí pé Sarah tọmọ mi ń jẹ́ orúkọ màmá bàbá ẹ̀ ni màmí grandpa màmá tó bí grandpa ló ń jẹ́ Sarah bàbá ló fún Sarah ní Sarah àti Ṣọlá wọ́n ti gbé dividend iye mi wá ọmọ mi kọ́ ló bí wọn náà but wọ́n fi ń pọ́n wọn lélẹ̀ Yorùbá ni pé is dear to me the baby is dear to me if I'm not there with my baby be dear wọ́n ti gbé dividend yẹn wá wọ́n ní ẹ̀yin lẹ ní ẹ máa jẹ ẹ fi sọ̀rọ̀ lọ office account ìgbà tó ń lọ́kùn sí ìgbà tí gbogbo wọn kọ ẹ̀rù lé mo bẹ̀ ọmọ kan nínú ilé yẹn pé jọ tó bá wọnú ilé kan bá mi wo bóyá dividends kìíní yẹn wọ́n náà rí of recent kò tí pẹ́ tó ń sọ pé wọ́n kìíní yẹn crash mo dẹ̀ wo lórí CBN kìíní pé wọ́n ní tí àwọn kan báyìí ní kìíní wọn bí certificate wọn pé you can still get some things bàbá ló ń gba dividends yẹn àti ti Banji àti ti Sarah èmi ni mo ra bọ̀dẹ́lẹ̀ ṣiṣẹ́ báńkì gbà yẹn bí mo ṣe rà fún mo rà fún yẹn a ṣe ń sọ mi ò gbélé ayé má yà bá kan bàbá yẹn wà ń bẹ ọjọ́ mọ́tò tí bàbá máa kọ́kọ́ gbé mi mo gbé fún mọ́tò mélòó ni Esabod olórí burúkú ló gbé fún àwọn ìlọ̀sẹ̀ ẹ̀yin olórí burúkú gbogbo yín tó bá súnmọ́ mi tẹ́ bá tò sí abẹ́ Esabod àbí tó súnmọ́ bàbá ọmọ mi tẹ́ bá wà lọ́ndà Esabod àbí lọ́ndà anybody lórí social media yìí bí ayé ọkọ Esabod àtàyé àwọn ọmọ Esabod bó ṣe end láyé yín máa ṣe end anointing tẹ́ rí lára Esabod ni ó máa flow lọ sórí yín ẹ ò ní tí ẹgbẹ́ ọmọ yẹn máa yọ sọnù nítorí pé ọmọ Esabod yọ sọnù ó dẹ̀ fi ń ṣakọni Esabod bá yé ẹni tó bímọ fún jẹ́ ó dẹ̀ fi ń ṣakọni nǹkan tó bá ní kò dá nílé yín lọ mi mo fẹ́ kó dá ní nǹkan tó bá ní kò dá nínú ayé bàbá ọmọ mi mo fẹ́ kó dá ní ìmùgbà tèmi àti òsì mọ́gan tẹ́nìkan wá sọ fún mi pé òun ya wèrè kan pásítọ̀ kan wá sọ fún mi òun ya wèrè orí òun yí ó fẹ́ máa fi ṣe ẹ̀yẹ mo kí fún mo dẹ̀ báyé pásítọ̀ yẹn jẹ́ sórí social media títí dè ní tó bá rí mi ọlọ́run ẹgbẹ̀rẹ̀ tó wá rí mi ní Nàìjíríà kó gbé court lawyer kó sí àwọn tí bá sọ wọn lè gbé court to case wá bá mi kàn win they cannot because n tẹ́mi bá bí ẹ̀ fún yàn mo bí ẹ̀ ní kì í ṣe extra strength mo lò kì í dẹ̀ ṣe strength mi gan mo lò it's from the throne of God ọlọ́run ló strength mi kì í ṣe èèyàn tó bá jẹ́ èèyàn nìkan èmi ò ní dúró mọ́ but thank God for God that is by my side tọ́lọ́ má dẹ̀ wà fún mi ta ló lè dojú ogun kọ mi ó ní tòótọ́ á dojú ogun kọ mi ó ní ṣùgbọ́n tójú ká mo ti ṣẹ́gun ayé anybody ni mo sọ bí wọ́n ṣe fi òkú délé ráre tó ń wọ lọ́jọ́ tó kú yẹn ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ bàbá àbọ̀mọ̀ ìyá ẹ̀ àbí tó bá tọmọ tó bá wà lórí social media tó bá wà lọ́dà àbúgbò yẹn ẹ máa gbé ọmọ obìnrin ọmọ yóò ní dàgbà mọ́ yín lọ́wọ́ lẹ́yìn tó bá tán tó parọ́ mọ́ mi ẹnìkan tún sọ ń jọ yẹn wípé mo ń dín àkàrà fún Délé ṣe bí Esabod ló sọ pé ìwọ ló ń dín àkàrà ń sì torí òun ló ṣẹ̀ mí ó ní mo ń dín àkàrà fún Délé ló wá kú of course nígbà tí MC máa mọ̀ pé òun ti ṣẹ̀mí Wàsíù ti ṣẹ̀mí apààyàn ní Wàsíù náà ṣé Wàsíù kì í pààyàn ni ṣé tó pé mo mọ̀ rí yẹn àwọn Wàsíù ń pa èèyàn náà apààyàn ní náà ṣé tó gbogbo wọn sì mídíà ti jẹ́ kí gbogbo wọn wá ṣe bíi pé wọ́n ń ṣe bíi pé wọ́n ń rí ìjọ wọ́n wá ṣe bíi ẹni tó sẹ́ǹtì ṣé ìmọ̀ ebi nìkan wọ́n ń ṣèkànà ń ṣèkànà gbogbo wọn pátápátá ṣé Zaria gbogbo wọn ń ṣèkànà ìgbà kan wà tó yẹ pé Zaria ó lọ sápamọ́ sọ́dọ̀ Esabod ni tó rò pé òun lè lo Esabod láti fi wílé mi ta ló ń jájá mọ́ṣáláṣí ta ló ń jájá Esabod mọ́ṣáláṣí tó fẹ́ máa wọ bàtà lè mọ́mù ẹjọ́ mo kàn bèrè níta ló ń jí ajá Esabod ní mọ́ṣáláṣí tó fẹ́ lọ máa wọ bàtà lè mọ́mù ṣé tẹgbẹ́ ni àbí tọ́gbà ṣé ajá àti mọ́mù lè mọ́mù lọ sóde ni can you work together except they are in agreement ìgbà tí mo kọ́kọ́ wá sórí social media tí mo ń sọ̀rọ̀ yẹn mo kàn ń wò pé bóyá gbogbo ìjà tó ti ń dàrú láàrin wọn yẹn bóyá wọ́n lè ṣẹ́tù bóyá wọ́n jẹ́ ọmọ àlàáfíà ó dẹ̀ ti sọ pé ibi tó bá dé tó bá sọ pé wọn ò fẹ́ tó fi àlàáfíà lọ́wọ́ tó wọn gbọ́ ní bọ́bà tẹ́ kúrò mbẹ́ kó wá ṣe kíni ó ní yóò sàn fún wọn ó ní yóò sàn fún Sódómù àti Gòmórà jù wọn lọ ni ó pọ́ bàtà mo gùn wọn sí wọn lára ẹgbẹ́ sóò bó ṣe máa wà nìyẹn
Esabod èṣù ni ọmọ Ọlọ́run lèmi a lè jọ work together so I will get Esabod tí ayé máa fi parẹ́ ni àtẹ̀yìn tẹ́ bá jọ support ẹ ṣí ere ni ẹ rí pé gbogbo wọn ṣebí nísìnyí mo rí bó ṣe ń sọ̀rọ̀ Ìyábọ̀ yẹn ó rí pé mo romance Ìyábọ̀ ni I don't romance anybody gédégbélé kó mi wà mí tẹ mí gédégbé kó mi dá dúró ni bí ṣe wà yìí gédégbélé kó wà ọjọ́ tí mo wáyé èmi nìkan mo wá ọjọ́ tó bá tọ́kù kòkò tọ́lọ́run mi ló máa tó tí máa dàgbà lágbára Ọlọ́run dògbò tí ọmọ mi máa ṣojú mi tí mi ní mo sáré ọmọ yes èmi nìkan náà máa lọ so kẹ kó rí burúkú kẹ kó ṣì dànù from grass to kini grace from grace to grass so mo nǹkan tó ń jẹ́ grace jà mo nǹkan tó ń jẹ́ grass wọ́n jà mí lólè ní mi ìjà wọn lólè ẹni tí bá jà lólè kó jáde tí wọ́n bá bí yẹ kó jáde kó wá sọ pé mo jà wọn lólè kì í ṣe ikú kì í ṣàrùn mi sọ mind mi fún yàn ẹni bá jà mí lólè tó bá fi mí lọ́rùn lẹ̀ kó tún máa bá mi pọwọ́pọ̀ kékeré lè ṣe dáadáa ó máa san tó bá san láyé wàá san lọ́run bó bá dẹ̀ san wàá san àwọn ọmọ yẹn san gbèsè ní ó máa san ṣáà ni you can pay it ní ọ̀nà míì wàá san ṣáà ni wọn ò ní san báwo kó dọ̀rùn you pay it ṣó ti rí ìkan lélẹ́yìí. This is another one ṣe di eléyìí Ìgbẹ̀bà road lélẹ́yìí wa eléyìí wà ní Ìjẹ̀bú Òde lélẹ́yìí o Ìjẹ̀bú Òde lélẹ́yìí o I have 4 like that this is 2 plots bóyá kò yé yín read it I want you to read it in the respect of 2 plots of land look at it ṣẹ́tìrí 2 plots of land báwo ló ṣe dọ́dọ̀ Wàsíù ọ̀rọ̀ yẹn kọ́ la fẹ́ sọ lónìí ọ̀rọ̀ criminal Esabod ni torí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà tẹ́sàbọ̀dù wá fi tó wá ń ṣe bí King Kong yìí náà Wàsíù yìí náà àtàwọn olóbùkún tí mo sọ wọ́n pẹ̀lú àwọn tó fún ní iṣan àwọn kan wá sí pé from grass to grace àwọn tó dẹ̀ tún ṣe platform bẹ́ẹ̀ wọ́n máa wò pé tó bá rí owó lórí platform tí ò bá pọ̀ bí ó máa gbowó àfẹ́ kó lówó ni kọ́ bá lè sọ pé èpè tá a ṣe èèyàn tá a ṣe ló mú èpè yín ò lè ràn mí èpè agbọ̀nrín yín ò lè ràn lásán Bíbélì sọ fún wa pé tá bá ti gbìn lá máa ká ìpín ẹlẹ́ṣẹ̀ ò lè wá sórí olódodo èèwọ̀ ni mi ò ṣe bí fún yàn tó bá ṣe bí fún mi wá forí ẹ̀ gbé mo ṣe sọ fún ẹnsìn kegule kó gbọ́ kó sọ fún toko wọn ń ṣèkà fún mi màláìkà fúnra rẹ̀ ó sọ fún mi ó parọ́ mọ́ mi kan ó parọ́ kan mọ́ mi mi ìrírú ẹ̀rí mo dẹ̀ bèrè lọ́wọ́ ìwọ́n ní kí ló dé ó ní mo sọ pé wọ́n ń ṣèkà fún mi ó níbi tó máa ti dé tó máa ti sọ fún pé wọ́n ń ṣèkà fún ọmọ yẹn wọ́n ń ṣèkà fún mi ní ṣèkà fún yàn láéláé má jẹ̀mú èmi àtọ́lọ́run so ẹni tó bá dúró tó gbójúgbóyà tó wá lọ fẹ́ ṣèkà fún mi Ọlọ́run máa jẹ́ kó ṣòfò tọmọtọmọ tí ò bá rò tètè ronúkúwàdà yóò ṣe òfò tí ọmọ tọmọ ní mi ṣe pé mo sọ fún ni májẹ̀mú ni mi ní ṣèkà fún ẹ tó comfort má ṣèkà fún ọmọ má dẹ̀ ṣèkà fún mi ṣe ti wá tẹ́ bá fún ní crowd ọmọ máa lẹ́wọ́ ni nǹkan tẹ́ fi ṣe nìyẹn náà but ọ̀nà tẹ́ bá rè pẹ́ tẹ́ bá dí 1000 ọ̀nà ibi tọ́wọ́ yín bá dé lẹ lè ríran mọ́ àmọ́ dẹ̀ jẹ́ kí n tàn yín thank God pé Ọlọ́run ti dá ayé àti ọ̀run kó tó dá ènìyàn Ọlọ́run ti dá ayé àti ọ̀run Ọlọ́run ti dá mi ó ti ṣe gbogbo nǹkan tó tún ṣe sí kó tó di pé mo pàdé ẹ̀yin ogun ńlá tẹ̀pẹ̀rẹ̀ ayé lógun ńlá bọ́ iṣẹ́ ti sọ fún yín ogun ayé yìí kò lè tó ogun ọ̀run máa bá gbogbo ogun ayé tó bá mi jà tó bá mi fira tó bá ọmọ mi fira ogun ọ̀run máa bá gbogbo yín fira Ọlọ́run máa sọ yín sí agijù àárín ogun ayé tó máa gbé yín ní tẹ́ẹ̀dẹ̀ ní ní kúrò kó tí ò dẹ̀ ní jáwọ́ so nǹkan tẹ́ ṣe nìyẹn àti pé àní jẹ́ kó rí káàdì kó má bàa rówó wà tí àwọn tó rówó yẹn kó rojú ẹ sábò bó ṣe dúdú ni ṣé dúdú ni tiẹ̀ yẹn dúdú lèmi náà mi ò pupa I'm not a fair person look at me mi ò ṣe èèyàn pupa ojú ẹ sábò dúdú bí tọ̀ bọ́ ni ó ṣe párí bíi tẹja àtẹja bó ẹja dúdú catfish ògbà míì párí ẹ̀ máa tún dàbí tẹṣin ìdí ẹ̀ gbágungbàgun lórí náà ìgbà kan wà tí pólàsì fẹ́ jáde ń bíbà gbogbo nǹkan lọ́lọ́run fi àlákà Esabod eyín ẹ̀ jẹ ní báyìí
follow come ni mo ṣì ń lò látọjọ́ tó ti dá mi sáyé wọ́n ṣe fi àjẹmí tó láyé follow come ni my breast na follow come ìdí mi na follow come. ó ní go and rent a better apartment ilé tí Esabod ń gbé ní Dublin ilé ìjọba ni wọ́n fún ní ilé táwọn wèrè ń gbé ni wọ́n tí ì fún mi ọjọ́ tí mo ti ń gbé Canada mo ń sanwó látọdún kẹjọ tó fẹ́ pé 9 years sínsìn tí mo ti ń gbé bí mo ń sanwó lé ní ilé ìjọba ni Esabod ń gbé ilé ọgbà wèrè ni Esabod ń gbé Esabod ó yá ẹ̀jẹ̀ a play eléyìí náà mo ń bọ̀ ọ́ máa fún ìyá ẹ̀jẹ̀ mi ìfẹ́ fún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn ìwọ tó wá Esabod ìwọ ló wà lábẹ́ wọn náà ó lò sí ẹni tó bá pè Esabod níyà ẹni tó bá pè Esabod ní ẹ máa mọ̀ pé ìyẹ́ ò wúlò ìyẹ́ ò rí ṣe ìyẹ́ local business ìyẹ́ ojú ìyẹ́ dúdú ó lè compare ojú wọn pẹ̀lú ojú mi ìyá àwọn wèrè tó bá wọ àwọn tó rí bí àwọn ọmọ òsínmi tó lọ kiri orí mídíà yẹn ìyá wọn is a useless mother òun fòbò jóná wọn ò wúlò fóyìnbó wọn ṣọ́ọ̀tì ìjọba ìyá wọn ti ya wèrè bíi ti Esabod wọ́n wá rí wèrè tó pọ̀ṣì díẹ̀ ṣe pé afọ́jú olójú kan nílùú àwọn afọ́jú olójú kan lọ́ba so ìyá tí wọ́n fọ́ lójú pátápátá ìyá tí wọ́n rí lè ya wèrè gbogbo mẹ́ntálò gidi òsínwín ògbólógbò wèrè ní ìyá tí wọ́n ní ta fún yín tálẹ́gbẹ́ yín ẹ̀ ní jèrè láyé ó yá olórí burúkú Esabod tọrọ jẹ́ aṣálẹ̀ jẹ́ olófò olóòórùn àwọn tó wá sórí social media tó yẹ pé orí social media ó sọ mí doge orí social media push me small orí social media na orí social media show me the way ló burúkú èèyàn. Okay, accuse the police of unlawful arrest, detention, harassment, intimidation, condemnation. Oh, the little man attack me every day. Ìwọ ọdẹ ni wọ́n náà ẹ̀sà bingo ìwọ wọ́n rí ìwọ pé òun attack àwọn èèyàn nígbà tó gbéṣẹ́ wá fún ẹni ṣebí ìwọ náà sọ mí báyìí pé wọ́n rán ẹ pé kì í ṣe ilẹ̀ ló ń polówó pó ní nǹkan tí wọ́n ní kó máa polówó kán bá lè padà wá sọ́dọ̀ ẹ̀ kó fẹ́ máa intimidate wọn téèyàn bá fẹ́ sọ̀rọ̀ tí gí bá fẹ́ wó pààyàn kó ṣe bí ìtìgì ata ọlọ́run gba tí mo ti rí ẹ pé tó ń fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ẹ tó yẹ pé ní ẹ really like ẹ tó yẹ pé ó really like ẹ tí ì ṣe pé iṣẹ́ burúkú ló máa wọn ṣe wọn ò ṣe pé ẹ pé máa bọ̀ Nàìjíríà pé wá celebrate ẹ ipa nation náà wá lè gbé ẹ wọlé ká wá ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn fún ẹ wọ́n máa ní kó lọ sí Amẹ́ríkà lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ ṣé Amẹ́ríkà ni ìyá ẹ wọ́n bí ìyá ẹ sí Amẹ́ríkà bàbá ẹ Amẹ́ríkà ló jẹ́ ni wàá lè bá ṣe pé I'm love ń bolo love sí tó bá mọ nǹkan tó bá mọ nǹkan tó má fi mọ nǹkan tó fi define love wàá mọ̀ pé kì í ṣe love náà ní fún ẹ they are just deceiving you torí pé they want to get those penny kọ́bọ̀kọ́bọ̀ tó máa há fún wọn that's it idiot ẹni ìgbà tí wọ́n attack wọn rí wọ́n pé òun tà attack àwọn èèyàn nígbà tó ń gbéṣẹ́ fún ẹ a sọ fún ẹ pé ó máa lọ ni àbí wọ́n fẹ́ rò pé forever ni forever ìdìdí ilẹ̀ ṣe ni ìgbà tí ì ṣe pé forever for better for stay ó dẹ̀ ti lò tán wọ́n ti lò ẹ́ bí aṣọ tó gbó nìyẹn wọ́n dẹ̀ ti lò ẹ́ wọ́n ti dà ẹ́nu bí June 12 ó wá fẹ́ kú sórí nǹkan ní nǹkan forever tó bá fẹ́ gbé ilẹ̀ tán ní kó máa gbé nǹkan fún yàn lẹ́nìí kó tà ilẹ̀ tó ń ibi ibẹ̀ yẹn ẹ̀pẹ́ yẹn èmi ló yẹ kó gbé fún ta ló wà lẹ́pẹ́ tó wọ́n bá gbé fún àwọn ọmọ ẹ̀pẹ́ tó bá lórí mídíà yes èmi ló yẹ kó gbé fún gbogbo ilẹ̀ yẹn pé kéèyàn polówó kó má jẹ́ èmi nìkan kó gbé fún àwọn ẹ̀pẹ́ tó bá wà bẹ́ẹ̀ mo mọ̀ pé irú lady kan náà tó yẹ kí lórúkọ ìyòṣà ọmọ ẹ̀pẹ́ náà ni òun ló yẹ kó gbé fún báwo ni tiẹ̀ ṣe jẹ́ ta ni aṣọ tiẹ̀ lé aláró báwo láṣọ tiẹ̀ ṣe jẹ́ lé aláró èmi ń jà fún ẹ̀pẹ́ lójoojúmọ́ wọn nínà o wọ́n ṣe kíní kan o gbogbo ilẹ̀ bí kíní kan o màá máa gbé gbogbo wọn ẹ̀yin kan náà tẹ wà lẹ́pẹ́ yẹn tẹ bá ti ń support Esabod kò jì máa pa yín dànù bẹ́ẹ̀ mo sọ fún yín ní kì í ṣe rọ́ wọ́n wá ṣe tán wọ́n gbà á wọ́n ń ta nǹkan tí ò ṣé ilẹ̀ yẹn jẹ́ ilẹ̀ Ìbàdàn olórí burúkú ẹ̀sà wèrè ẹ̀sà bingo ṣé ilẹ̀ yẹn jẹ́ ilẹ̀ Ìbàdàn olójú dúdú àbò orí àwọn ará Ìpẹ́ bí orí àwọn ará Ìpẹ́ kan dúdú bíi tiẹ̀ rí ibi ojú ni wọn kàn rí bí nǹkan wọ́n gírí bíi tiẹ̀ rí wọ́n ti ẹ̀jẹ̀ ń pọ́n wọn lẹ́kú wọ̀jọ̀ ọlọ́run dárí jù ló ń bí mi bọ̀tí torí zera tèmi bá sẹ́ndì lọ́ọ̀yà kọ́ńtẹ̀ amúnisìn kò lè bá amúnipàdé. ó ṣe sẹ́ǹdì lọ́ọ̀yà yìí kó bá ẹ look after your son kó tó di pé ó gbogbo lọ ń pa yẹn
kí lè kan tó rìn gbogbo ó ṣe bá ó ṣe send letter ó ṣe send lawyer abẹ́rẹ́ aródi onídìí márùn ta rẹ̀ orin lady tó kú yìí bùnmi omi jẹ́ ojú mi ó ní aláṣọ àṣírí nìyẹn wá dáṣọ àṣírí láẹbọ mi o má jẹ́ káyé mi dàbí máṣíìnì tó ránṣọ bó ṣe ránṣọ tó ìwòwò ló máa ń wá ìwòwò láyé ẹ̀ wá Ẹ̀sàbíngò olè wọ́n ń ta ilẹ̀ ní Ẹ̀pẹ́ wọ́n pa gbogbo àwọn ará Ẹ̀pẹ́ lẹ́kún wọ́n gba gbogbo òkìní yẹn wọ́n wá gbé wá fún ìwọ olè olójú dúdú torí wọ́n fẹ́ máa terrorize àwọn èèyàn wọ́n fẹ́ intimidate èèyàn wọ́n fẹ́ máa wí ilé àwọn èèyàn tí àwọn èèyàn bá fẹ́ wí ilé èèyàn lórí mídíà ṣé ìwọ ni wọ́n máa ní ìwọ ni Gòláyátì bẹ̀ ìyálàjá ẹ̀ ó lè withstand me now face to face and face to physically and spiritually pẹ̀lú gbogbo oògùn òṣì tó ló ń ṣe òsọ́kò tó lè máa sọ pé wọn ò ní fún níwèé tán bá dìpọ́tẹ̀ wọ́n máa gbé lọ Sambisa ìwọ tí wọn lè gbé lọ wá sí wọn ní gbé lọ Sambisa sí ò lè dé Nàìjíríà ó lè gbogbo owó táwọn ọmọ fraudster àwọn ọmọ àgbàpíkà ó lè bó ṣe ń píkì owó ní Amẹ́ríkà ló ń píkì ẹ̀ ló ń gbé lọ sí Turkey ló ń bá wọn ra nǹkan tó máa fi máa pa wọ́n dànù ní Nàìjíríà a máa kó gbòrògbòrò pa wòròwòrò màmá rẹ̀ ṣe mílíkì lọ́wọ́ gbàròrò kó gbogbo paru jọ sọ́wọ́ a máa pè ẹ mọ̀ kan góòlù lélẹ̀ ṣé nǹkan tó bá ń kó góòlù sí nìyẹn tí bá jẹ́ pé àwọn tó ń tẹ̀lé ẹ̀ di ànóbì di àwèrè ojú wọn fọ́ dìdì ni wọ́n dá nǹkan kan mọ̀